Kí mo mú wá lọ́jọ́ òní yìí jí tó lọ ọ̀fọ̀ yìí mo mú wá lóní yìí àrà kan mi sọ kíní kan sọ pé Zion bàjẹ́ gbọ́ Zion tèmi bàjẹ́ o ìwọ náà sọ tèrẹ nítorí àtìgbà yìí mo ti gbájú bá àwọn orúkọ kan nínú Zion yìí mo ti gbájú bá Zion mẹ́gbọ́ wípé Zion dìbàjẹ́ méje gbọ́ wípé àyè orúkọ Zion àyípadà lórúkọ mú rẹ̀ ìgbà wa èèyàn yíra ná Zion àwẹ̀ nídìí ìbàjẹ́ ni báwo ẹ̀dá ṣe nídìí ìbàjẹ́ bẹ́ẹ̀ dá bá ti wà yìí hàn ìwà yìí tọ́ oríṣiríṣi orúkọ àwọn aka fún ni ìdí èyí ọdún náà ti ṣe kí ló ti dì ìbàjẹ́ ṣùgbọ́n Zion tèmi Zion tèrẹ bàjẹ́. láti lọ ṣẹ̀ṣẹ̀ ọjọ́ mi o. Ọjọ́ ire òwe yọwọ́ èmi àti wọn ni ìrìyísẹ̀ ire ni mo bá ní ìgbàgbọ́. Ọlọ́run wá fèrè síṣẹ́ mi àti wọn mo bá ní ìgbàgbọ́ ni o. Kí mo mú àná ọjọ́ òní yìí ìbéèrè lówó Zion ni ọ̀rọ̀ lówó Zion ni. Kí ni ìbéèrè mi ní ọjọ́ òní? Ìbéèrè mi ní ọjọ́ òní lówó Zion ó ní ìlú kan yín àmì ìlú náyé àwọn abá wa ó ní ìlú kan yín àmì ìlú náyé àwọn abá wa nígbà yẹn ṣùgbọ́n ayé yàrá báyìí sí mo wo náà tán mo wo náà yìí púpọ̀ náà àwọn ìjọ Zion wa èyí ìlú yẹn má níná àwọn ìjọ wa kí orúkọ ìlú yẹn lásán mo fẹ́ ni ó ní ìlú kan yín àmì ìlú náyé àwọn abá wa yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ yìí ṣùgbọ́n amòwò ní ayé yàrá báyìí sí ìlú yìí mẹ́ẹ̀tọ́ mẹ́rin ìlú yìí kí ni orúkọ ìlú yẹn. mo dúpẹ́ lọ́wọ́ dídá yín mi wò mí ojú yà fi wò mí ní fọ́. Fi mi gbọ́ mi nìdí ìyanu hò àṣẹlẹ̀ náà yẹra èrò ọkùnrin ní rere jóṣù tó parí ọ̀run yóò mú wá sí ìmúṣẹ fún yín. bí ètò ìtọ́jọ́ òní ṣe jẹ́rìí yìí á ṣe. United TV